Mo kí gbogbo àwọn ọmọ Oòduà nílé lóko lẹ́yìn odi pé a kú àṣeyọrí on the 1st of October tá a ṣe jákèjádò àgbáyé. Ó jẹ́ ayọ̀ àti ìdùnnú wípé Ọlọ́run ò gbàgbé àwa ìran Yorùbá, àwa tí a jẹ́ ògo ìlú tó ti ń kúrò lẹ́yìn tá a pè ní Nàìjíríà. Ọlọ́run kò fẹ́ kí tiwa ó gbé, ló fi wá la ọ̀nà bí a ti yọ lóko ẹrú. A ti ṣe rálì báyìí. Ẹ mọ̀ wípé ó yẹ ká mọ àwọn àṣírí kan. Àwọn àṣírí náà gan ni mo torí ẹ̀ wá. Ó lè mọ́ gùn o, ṣùgbọ́n kókó ńláńlá wà ń bẹ̀. Bẹ́ẹ̀ bá sì wá ti ń gbọ́ wa lórí ìkànnì tá a wà yìí, ẹ máa share ẹ̀ wò. Ẹ dẹ̀ subscribe. Ìyẹn náà ni tí ẹ lè ṣe fi ràn wá lọ́wọ́ pé a fi mọ̀ pé ẹ̀ ń gbọ́ wa, torí ẹ̀yin tẹ̀ ń wò wá, tẹ̀ ń subscribe, tẹ̀ ń share, ẹ ó hàn lójú bá a ti ń ṣe yìí. Tẹ́ ẹ bá subscribe, ibi tó yẹ kó dé kò ní débẹ̀. Tẹ́ ẹ bá subscribe kò ní ẹyin ní kọ́bọ̀, kò yọ owó kan nínú owó yín. Ohun gbòógì tí mo fẹ́ tètè lọ tààràtà ni wípé ẹ má fetí sí ti àwọn ọ̀tá Ọlọ́run o, àwọn tọ́lọ̀ ti padà lẹ́yìn wọn tí wọ́n wá fẹ́ máa gbógun ti òmìnira ọmọ Oòduà. Ẹ má dá sí wọn o, ẹ má fetí sí wọn o. Ajá tó ń gbó lásán lásán ni wọ́n. Àwọn kan wà nínú wọn, owó ni wọ́n gbà láti máa bomi tútù sọ́kàn àwọn ènìyàn. Ohun tí Ọlọ́run ti ń ṣe ó ń ṣe o, nítorí pé iṣẹ́ Ọlọ́run ni, kò lè bàjẹ́. Àwọn tí ara rọ̀ ní Síónì wọn ní ìsìn tí ara ò ní rọ̀ tó bá yá mọ́, àwọn náà ni wọ́n jókòó tí wọ́n ń pète ibi, tí ebi burúkú ń pa wọ́n. Àwọn tí ìbànújẹ́ ẹlòmíì kò tiẹ̀ ṣe nǹkan kan fún wọn. Àwọn tí wọ́n ń wo ayé bẹ́ẹ̀ ni pé wọn ò ní kúrò ńbẹ̀. Àwọn tán lówó tán gbádùn ẹ̀ mọ́, síbẹ̀ tí wọn ò dẹ̀yìn. Ṣùgbọ́n tó léwu ńbẹ̀ fún wa ni wípé tán àbá dẹ̀yìn lẹ́yìn ọmọ Oòduà, kọ́dún yìí ó tó parí wọn ó fàyè lẹ̀ o. Èèyàn kọ́ ni ó pa wọn, ìka Ọlọ́run náà ni. Tá bá ti ń gbógun ti òmìnira àwọn ènìyàn, ọ̀ràn là ń wá o. Ẹni bá gbógun ti òmìnira Oòduà, ọwọ́ Ọlọ́run á gbógun tì o, ogun ìbínú gbígbóná á rú sí o. Nítorí pé àwọn tí wọ́n wá tí ò sọnù, tí wọ́n gbàgbé sínú Nàìjíríà, àwọn ni wọ́n ń gbógun tì. Wọ́n fẹ́ ní káwọn náà máa pariwo wípé àwọn ò fẹ́, páwọn ò fẹ́. Irọ́ wọn pa o, ìmíì ti gbowó. Àṣírí tó pọ̀ jù nínú táwọn wí ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olóṣèlú Ọlọ́run ti pààrọ̀ wọn, ìwé wọn ti fàya níwájú Ọlọ́run. Àwọn sì rò pé báwọn ṣe rí tẹ́lẹ̀ ni. Ọlọ́run kọ Sọ́ọ̀lù lọ́ba, ó sì rò pé òun sì jọba. Síbẹ̀ títí ó fi kú, ó ti dópin bèbè kúkú tó mọ̀ pé Ọlọ́run kọ́ òun lóòótọ́, gbà tí Ọlọ́run ò dá sí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú tí Ọlọ́run ti padà lẹ́yìn ẹ̀ nítorí pé àwọn nǹkan tó ti tọwọ́ bọ̀ tó jẹ́ orí ìbínú Ọlọ́run ló bọ́ sí, wọ́n ti gbàgbé. Ẹ̀yin ọ̀dọ́ ẹ gbọ́ o, ẹ̀yin ènìyàn ẹ gbọ́ o. Ọwọ́ tí Fúlàní fi ń nà wá nílẹ̀ ló fi ń lu àwọn ènìyàn káàkiri orílẹ̀-èdè, ọwọ́ ìjọba àpapọ̀ ni o. Wọ́n fẹ́ lu ọwọ́ yẹn fi gbalẹ̀ wa. Àwọn náà kọ̀ntró ológun ti ilẹ̀ tó òfurufú tinú omi pé kán lè fi gbà á kán tó kúrò ńbẹ̀ ni wọ́n fi ń kó sí inú wípé ẹ má tẹ́ sọ fún wọn. Lọ́wọ́ Nàìjíríà kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Òfin àgbáyé ti gbé kalẹ̀ pé lẹ́yìn 100 ọdún orílẹ̀-èdè tí ò bá fẹ́ bára wọn ṣe mọ́, wọ́n lè yapa. Ẹ má jẹ́ kí àwọn òpè, àwọn ìka èèyàn kan sọ ẹ̀yin òpè dọ́lọ́dí alẹ́ tí ò mọ tí ó ń ṣe o. Orílẹ̀-èdè Oòduà Ọlọ́run ló kọ bẹ́ẹ̀ o. Mo rántí ìránṣẹ́ Ọlọ́run kan tó ní ó ti pẹ́ tọ́lọ́run fi hàn wọ́n lọ bí ọdún 17 báyìí wípé Ọlọ́run mú un lọ sínú ìran, ó sì bára wọn lórí odò Ọya. Ẹnìkan sì jáde sóhun olóòdù Mogo Park. Ẹni tó bá mọ̀tàn yẹn amẹ́ta ń pè Mogo Park, òyìnbó ni. Olùṣùgbọ́n Yorùbá ló ń bóun sọ. Yorùbá tó sì ń bóun sọ yẹn,
ohun tó ń sọ ni wípé ó nawọ́ sáàrin odò ń bẹ̀ pé àwa la so Nàìjíríà pọ̀ a ó sì tú ó lọ bí ọdún 17 báyìí ìwọ náà tó bá wà bọ́dún tó jẹ́ tó bá mọ̀ sí ìlú dáadáa ó lè wá sọ pé ìgbà wo ló ní kò tí ì yá ní ọdún 17 ohun tó ń ṣẹlẹ̀ yìí ètò Ọlọ́run ni o Ọlọ́run ti tú ìdè ǹjẹ́ gbogbo àwọn onítìrà wọn gbogbo tírà tá ń sàmọ́ àwọn Yorùbá àwọn olórí tí wọ́n kórúkọ wọn jọ papọ̀ tí wọ́n ṣiṣẹ́ bíi pé kíyè wọn ra kán sàríbi gbalẹ̀ wọn kán máa kígbe pé wọ́n Nàìjíríà gbogbo àṣírí yẹn ti tú o ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́jọ́ nígbàgbọ́ tẹ́jọ́ aládùúà gbogbo tírà àwọn ẹ̀ máa dojú ìdàpọ̀ ẹ̀fẹ̀ jẹ́ Jésù ẹ̀fẹ̀ náà má pa gbogbo ẹ̀rẹ́ gbogbo tán fi ń so wá pọ̀ tán fi ń rí bí kó wá sábẹ́tà lè sọ̀rọ̀ ọrọ̀ ajé tí ń bẹ Nàìjíríà kò sí tán nílẹ̀ wa ń bí kò sí lókè ọya wọn à sì jẹ́ káwa tá a ní wọn à jẹ́ ká rí àyè dé díẹ̀ wọ́n lé wa kúrò ní port wọ́n fi ra wọn so lórí mbẹ̀ wọ́n lé ọmọ Bayelsa kúrò nílé ìdí epo wọ́n lé àwọn tó wà ní ibi epo wà wọ́n lé wọn kúrò ń gbàjọba bẹ̀ Ọlọ́run sì wò pé àwọn tí mo fún lọ́rọ̀ gan ò rí lò ẹ jẹ́ n sọ wọ́n dòmìnira àwọn kan tí Ọlọ́run ti kọ̀yìn sí wọ́n ní rárá àwọn náà rí jẹ́ ń bẹ̀ àwọn tí wọ́n ń pè tí sọ aláǹpẹ̀ ní jẹun kó kú tó là ló kú pa wọ́n gbẹ̀yìn náà ni ṣùgbọ́n nílẹ̀ tiwa nílẹ̀ Oòduà ń bí ẹ ń bá gbà bọ̀dì ibi tí ọlá ibi tí mo wà tí mi ò gbọ́dọ̀ dárúkọ ẹ̀ má jẹun ti sẹ́ lórí ibi tá a wà yìí yóò pa àwọn kọ́ni tó parí olóṣèlú ni o olówó ọlọ́lá kan ni o kójọ́ mọ Oòduà gan tó bá ti gbà bọ̀dì bólúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ kọ́dún yóò tó parí wọ́n sìnkú ẹ̀ gbogbo ohun tó ní lágbára ó bàjẹ́ mọ́ lára àṣẹ tí sẹ́mi tí mo wà yóò bá agbára jẹ́ mọ́ lára gbogbo ohun tó fi ṣe lágbára ọwọ́ jà Ọlọ́run látọ̀run wá kó bàjẹ́ mọ́ lára ilẹ̀ ibi tó dúró sí kó máa ṣe lòdì sí wọn èyí tí wàá rí ẹ̀mí bọ́ lójoojúmọ́ ẹ̀mí ṣòfò wàá rí bọ́n ṣe ń fáwọn èèyàn ṣòfò wọ́n sì ń bọ̀ ńlẹ̀ yín ẹ̀ ń gbógun tì í ṣé ká wá pa yín ni bẹ́ẹ̀ bá tẹ̀ fẹ́ kú àwọn ò fẹ́ kú bẹ́ẹ̀ bá bá tẹ̀ fẹ́ kú Jésù la fẹ́ bá kú kì í ṣe kú gífà kì í ṣe kú olóṣèlú torí náà ẹ̀yin onílàákàyè èèyàn ẹ má jẹ́ ọ̀rọ̀ ẹ̀yin o ó kí bàbá wa olóyè pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè Ọlọ́run máa fi iṣẹ́ tẹ̀síwájú gbogbo ẹ̀yin ènìyàn ẹ̀yin ìyá wa tẹ́ wà lórí social media ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa tẹ́ wà social media àwa náà à ń rí lọ́gọ̀ ẹnu o Ọlọ́run máa fi iṣẹ́ máa jẹ́ ká túbọ̀ máa pariwo ẹni tí ó sì ní jẹ́ pé agbára tó ní ni pé kó máa sọ̀rọ̀ sí Facebook ẹ ṣáàjà sọ rere nípa Oòduà ẹ má jà sọ ibi o ìwọ pásítọ̀ tó rò pé pásítọ̀ ni ẹ́ tó rò wípé kò sí ìjókòó ẹ̀ ń bẹ̀ nígbà tí ìrọ̀rùn gí bá wà ní ẹyẹ máa nírọ̀rùn ìrọ̀rùn gí ní ìrọ̀rùn ẹyẹ bí Yorùbá ti sọnù tó bá nítorí pé ìjọ rẹ ti ń lọ kò sí tó kàn ẹ́ o lè jẹ́ kọ́lọ́pàá mú ẹ o lè jẹ́ kíkí nìkan ṣe ọ́ bó o bá rí nǹkan wímọ́ tako o torí Ọlọ́run ó bì ọ́ ń tí ń lọ lọ́wọ́ ẹ̀yọ́ Ọlọ́run ní ṣe òyìn kọ́ o òun ló fi bàárẹ̀ pé ó pa wọ́n ló pè kò yé wọn ibi tó lọ ti bẹ̀rẹ̀ kébí kò tí ì josù 3 àbí 4 lọ báyìí tó kìkì ń kà pé Oòduà ṣé ìwòye ọdún tó lọ ẹ̀ lè sọ bẹ́ẹ̀ ni ṣé January ọdún bá ṣe wọnú ọdún yẹn nìkan lè sọ pé Oòduà Republic ṣùgbọ́n nísìnyí jákèjádò àgbáyé ni wọ́n ti ń sọ àti Nàìjíríà tó dé Nàìjíríà ó yẹ kó mọ̀ pé ọwọ́ Ọlọ́run ló wà bí Ọlọ́run fẹ́ gbà wálẹ̀ ni ẹni tó bá dẹ̀ mọ̀ pé òun ò fẹ́ pẹ́ kọ́ Ọlọ́run gbà wálẹ̀ kó fún rẹ̀ kó pẹ̀lú ẹ̀gbùkẹ́ ọya lọ kó lọ máa ṣẹlú wọn bẹ̀ ṣùgbọ́n ní ti ilẹ̀ Oòduà bí Ọlọ́run wà bí o kì í ṣogun òṣèlú kì í sì ṣọ̀tẹ̀ òmìnira la pè é ṣé báwọn kan ni wọ́n jà tí wọ́n gbòmìnira fún wa lọ́wọ́ Gẹ̀ẹ́sì ń gbà yẹn ṣé báwọn kan náà láwọn ò fẹ́ kí ló dé tó wá padà wá fẹ́ àwọn òkè ọya láwọn ò fómìnira nígbà tó ti fún àwa lómìnira 1957 October 1 tán láwọn yẹn láwọn ò fẹ́ ṣé bá padà wá fómìnira náà ni gbogbo ẹ̀yin tẹ́ ń pé ò fẹ́ tẹ́ ní wọ́n Nàìjíríà náà ṣé bẹ́ẹ̀ padà faramọ́ náà ni torí kékeré Ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí yóò parí ẹ̀ o bó bá ṣe ń gbọ́ kínní iṣẹ́ ẹ̀ fáwọn èèyàn tí ìwé poll tàbí petition bá dọ́wọ́ rẹ sáyẹ̀ kó tẹ̀ka sí tó bá dẹ̀ ní fóònù bóyá orí fóònù ló bá dọ́dọ̀ ẹsẹ̀kẹsẹ̀ kó sáìn ẹ̀ ohun tó lọ lọ́wọ́ nìyẹn o tó bá ti sáìn petition ẹ̀ tó submit ẹ̀ iye àwọn tó náà retí pé ká fọwọ́ sí pé a fẹ́ tó bá ti pé ó parí ibi kọ́ ni wọ́n ti declare òun náà ni wọ́n ti ṣètò ẹ̀ kì í ṣe pé nìkan kó bọ̀m̀bọ̀ ń bì wọ́n ní jagunjagun orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ sọ pé ń kọ́ tí ẹnìkan
tó bá ní òun ṣe àwọn ṣetán láti ó lè kó bọ̀ wá bẹ́nikẹ́ni ńlè ta ló fẹ́ pa ìtẹ́ ti pa ń kọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ lè dojú kọ àwọn Boko Haram tán lé yín tán pa sójà ń pakúpa ráwọn yẹn kọjú sí orílẹ̀-èdè tí Ọlọ́run fẹ́ gbé kalẹ̀ lẹ́fẹ́ gbógun tí tẹ́ parẹ́ sí rèé o ọ̀rọ̀ ẹnu kọ́ o ìtẹ́ fẹ́ parẹ́ sí gan lóde ìtorí pé irú nǹkan báyìí ló pa Fáráò sínú òkun pupa àtàwọn ogun ẹ̀ o tẹ́ni àti gbéra Ọlọ́run ti dá wa nídìí àti ń lọ Oòduà àti ń lọ Biafra àti ń lọ àwọn míì náà ta torí àwọn àsíá míì tá mọ orúkọ wọn dáadáa táwọn náà ti gbé gbápá wọn ń lọ ẹ ń bá lépa Oòduà pé kò ní lọ bí Fáráò ṣe ṣègbé ni wọ́n ṣègbé o à á sì lọ ṣùgbọ́n àwọn fúnra wọn ni wọ́n rì sínú agbami àsìkò tá a wà Ọlọ́run níjà o tẹ́nìkan bá lóun lóògùn òun lówó òun lágbára ó mọ kéwú ó mọ gbogbo ẹ̀ ó mọ sáàmù tó ó mọ kà kí bí Oòduà má lọ inú ẹ̀ ni ó parẹ́ sí o nítorí pé inú òkun pupa ni Fáráò parẹ́ sí ìwọ bó bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí ìwọ náà ṣíà ẹ̀ pẹ̀lẹ́ lòmíì jẹ́ kó yé oyé wọn Ọlọ́run ló ń ṣètò yìí o ẹ̀yin pásítọ̀ tẹ̀lé ẹ̀ hóliwólí ń ti yín ohun tí ò dáa lẹ́yìn máa ń tì lẹ́yìn ohun tó dáa ẹ̀ ní tì lẹ́yìn ẹ̀yin nítorí Ọlọ́run náà lẹ́ ń ṣe wọn á mẹ́sẹ̀ bíbélì tí ò bá kan mu mọ́kejì wọn á gbé jáde pé nítorí Ọlọ́run fẹ́ nìyẹn fún àwọn ènìyàn láti di àwọn èèyàn lójú à ń fa àkókò yìí rọ̀ yín ẹ má yẹ kí ìbínú Ọlọ́run kọlù yín o gbogbo àwọn tó kọlù Ọlọ́run létí òkun ni wọ́n ṣègbé sí o gbogbo àwọn tó dìtẹ̀ láginjù inú aginjù náà kú sí o torí náà kí wọn náà máa kú sí eléyìí túwọ́ rẹ kúrò ń bẹ̀ Ọlọ́run ló ṣiṣẹ́ mú kí àwọn ìránṣẹ́ Ọlọ́run àmì rẹ̀ àwọn ọmọ tí àwọn ìránṣẹ́ Ọlọ́run gbogbo tó ti ń fọwọ́sowọ́pọ̀ mọ́ àtàwọn tó wà lórí social media mo kí ọ ọ̀rẹ́ mi Kóìkí àwọn màmá wa Arẹlú gbogbo yín bẹ́ẹ̀ ni mo kí o àti Heritage gbogbo yín la kí o gbẹ tó bá sì ń support Oòduà gbogbo yín la kí o ẹ má jẹ́ ká gbàbọ̀dì o orin ni Ọlọ́run ṣe fún wa o kò ní dìbànújẹ́ o ẹ ṣé púpọ̀.